Lọ́gbọ́n ìlú òkè lọ. Wọ́n àwọn ìmọ̀jà ìrọ̀ lọ́jà tó Well, today we are celebrating our cultural heritage and the carnival standard in Nanes a wonderful senior man in the media industry. Just senior man. Thank you so much. It's a pleasure having you around. Ọmọwùmí ẹ bọ́ síbẹ̀ akálá afálà wà yìí Ọmọwùmí Awódoyè akálá afámi náà bá wà lérè ni o. Performance has started, you can see. People changing our Àwọn egungun ní bàbá rẹ̀ ló kọ́ ọ̀sán ni wọ́n ń jó o. Ọba tó lè fẹ́ ìwọ. Àgbà wà ọ̀pọ̀ ọ̀pọ̀ láti fún mi pẹ̀lú ìwúlò sàkéjì pé wọ́n máa tẹ̀wọ́ òwúrọ̀. Wọ́n ní egungun fún wa ó lè dé tó. Àwọ̀dá fún wa ó lè dé dànù. Thank you.